alàgbà kílẹ̀ ti èpo kọ yín ná. Kúnlé Olúkọ̀yà. Kúnlé Olúkọ̀yà ẹ lọ́mọ Ìjẹ̀bú Òde ni. ọ̀rọ̀ àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ìyàwó yín pé ẹ̀yin kọ́lẹ̀ lọ́mọ tí wàhálà fi dé tí lọ́gbọ̀lọ́gbọ̀ dé ìkan ọmọ ọdún 14 ìkan ọmọ ọdún bíi 13 sí 12 àbí ìkan tó kù ọmọ ọdún 9 kí ló ṣẹlẹ̀. àtàjọ ń gbélé kó sà. àjọ ń gbélé kó bàtí wọn kọ bí ní yàtọ̀ ní àkọ́kọ́ mo àgbo asẹ́lọ́kùtà. ẹ tó ọmọ ọdún mélòó báyìí. 52 years. 52 years ní báyìí. bẹ́ẹ̀ sà. tí ìyàwó yín sì pé gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn ẹ̀ ṣe tiyín. bẹ́ẹ̀. sójú yín lọ ṣe ká DNA test yẹn. kí ni DNA test tó kà yẹn kó rú mi lójú. ó rú yín lójú. ó rú mi lójú kò tẹ̀yìn mi látọ̀. ṣùgbọ́n nǹkan tó kà nílé ẹjọ́ ni pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta o wọn ẹ̀ ṣe tiyín. ọkọ̀ ìdárúkọ Mr. Olúkọ̀yà ọkọ̀ ìdárúkọ Mr. Olúkọ̀yà nǹkan tí mo gbọ́ mọ́ nìyẹn ọdẹ ni ẹjọ́ ti parí ọdẹ ni kẹ́nìbọ̀dì máa lọ wọn ìdárúkọ bàbá yẹn. ṣé bàbá tí ìyàwó yín pò ń lọ lọ́mú yẹn ṣé bàbá yẹn náà wá sílé ẹjọ́. ó wá sílé ẹjọ́. ó wá. ó wá sílé ẹjọ́. bàbá òun yóò tọmọ ọdún mélòó. a ti máa lọ bí 68 to 70. 60 70. bẹ́ẹ̀ bàbá àgbàlagbà ni. bẹ́ẹ̀. ṣé èyí ti márì tẹ́lẹ̀ rí. mi ti márì tẹ́lẹ̀ o. ẹ lọ́mọ kan ń bè kankan. mi ní ọmọ kan bè kan rárá. ẹ ti ṣàyẹ̀wò kò sí pé bóyá pé ṣe nípèníjà lára àbí kí wọ́n ní kinní kan. kò sí nǹkan tó. ó yá ẹ ṣàlàyé fún wa ní kíkún kí ló ṣẹlẹ̀. gbàtí wàhálà bẹ̀rẹ̀ tí mo rí pé wàhálà tó ń fún mi ó ti pọ̀ jù kò sí àwọn tó lè ṣe. ó kàn déédéé bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú yín. ó kàn déédéé bẹ̀rẹ̀ wàhálà. ok wàhálà ni wàhálà ìlà tó pé gbọ́ ìlú máa ń bá a dá sí. mi ò bá mi pé wàhálà ilẹ̀ ti pọ̀ gidi mo rí páàkì mo kàn lọ bí sẹ́yìn máa dé láti sẹ́yìn mo kàn ní kí n wọlé kí n gbé nǹkan láì bẹ́ẹ̀ kí n lọ wẹ̀ kí n ṣì ń jẹ́sọ́ mi. nǹkan dídí kan tí mo dẹ̀ máa rí mo kàn rí nǹkan ní abẹ́ bẹ́ẹ̀dì kò jọ bí nǹkan kan ṣá yọ ojú mi kílẹ̀ àgbẹ̀ kí ni nǹkan tẹ́ pọ́n ṣẹlẹ̀ ẹ̀ pé ní kòkó mo wà ìjẹ́ mo kọ́ tí mo kọ́ rí mọ́ ni ìjẹ́ mo páàkì rẹ̀ mi kò lẹ́kọ̀ọ́ pé mi gbé kò mọ́ méjì náà mọ mẹ́ta méjì dé láti sukùn ọba àmọ́ ní dáàdì ìwé lẹ́lẹ́kùn ní mo lọ sí àbẹ́òkúta pé mi gbé kan ọ̀nà máa tẹ̀lé mi bọ́lẹ̀ tẹ̀lé mi mo yẹ kọ́ àwọn méjì ni mo kọ́ ọdún lábẹ́òkúta bàmí lè kọ́ ọdún lábẹ́òkúta mo dẹ̀ wọ́. àwọn tẹ kọ́ sábẹ́òkúta yẹn ṣọkùnrin náà àbóbìnrin. ọkùnrin kan obìnrin kan first born and second born. ok first born second born. bẹ́ẹ̀ni. so kékeré òun wà lọ́wọ́ ìyàwó yín. wà lọ́wọ́ ìyàwó mi. bàtà mi dẹ̀ kọ́ lábẹ́òkúta mo dẹ̀ work school fún wọn mo work school fún wọn lọ school charity ìyàwó dẹ̀ wá ó wá ń bẹ̀bẹ̀ kíní kan kì í jẹ́ kan ọmọ ẹ̀ kì í jẹ́ kí ó pa àṣekù ọmọ akó wọn tó wà dìgbò ọdún ọdún láíláí àwọn pa àṣekù wọn bí wọn kọjá ọ̀rẹ́ mi tí wọ́n tajà ń gbélé kò tẹ̀tẹ̀ kí àgbàlagbà ó jù mí lọ́gàn bí wọn kọjá mo kọ èdè rí yẹn ní àdúgbò àlẹ́ ń gbé ní àbẹ́òkúta báyìí mo kọ èdè rí ẹni ó kọ́ àbá mi àti ìyá ọmọ ẹ̀ tàjọ tí ẹ̀ ń bẹ̀ sí bẹ̀bẹ̀. ìyàwó ọmọ yẹn ń bẹ̀bẹ̀. ó ń bẹ̀ sí bẹ̀bẹ̀ bí wọn kọjá. ṣé second born lélẹ̀. second born lélẹ̀. second born yẹn lélẹ̀. bẹ́ẹ̀ sà ibi tó ti ń bẹ̀rẹ̀ ọmọ yìí ìjọ yìí ó yàwó ẹ máa gbọ́. ibi tí ó ti ń bẹ̀rẹ̀ bí wọn kò ṣe máa ń rí máa dáhùn gbà tí wọ́n bá lè máa bá a ní nǹkan pọ̀ papọ̀ wọn bá ṣe. ọ̀rẹ́ yìí ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. tẹjọ wà lábẹ́òkúta ń bì. tẹjọ lábẹ́òkúta ń bì. ṣé ìyàwó yìí mọ̀ tẹ́lẹ̀ ni. kò mọ àmọ́ ara. wípé kò mọ̀ ń wá sọ́dọ̀ yín lábẹ́òkúta ó wá ń bẹ̀bẹ̀ ló fi ní àǹfààní àti mọ ọ̀rẹ́ yẹn. bẹ́ẹ̀ni. ló wá tàwọn yẹn náà. ọ̀rẹ́ mi máa tó kó tó wá lè bá a ṣe máa lọ sí wọn bá tí wọn bá lè bá ṣe wọn máa lọ sẹ́wọ̀n náà kò máa ní. bó o lẹ ti mọ̀ pé ó sọ bẹ́ẹ̀. ó sọ pé fésitì mo wà lórí ìdúró àtọ̀rẹ́ mi kan tó jẹ́ sẹ́ẹ̀sì tó wà ní amọ́láṣọ àmẹ́nira lórí ìdúró jọ yẹn bàtídẹ̀ sọ bẹ́ẹ̀ ní wọn kan ọ̀rẹ́ mi òun ló mú lọ sí wẹ́fíà gbàmọ̀dẹ̀mọ̀ lẹ́tà láti wẹ́fíà ọ̀rẹ́ mi ló mú lẹ́tà láti wẹ́fíà bá mi pé òun wà lọ́fíìsì ó ní òun wà lọ́fíìsì bí wọn pé ọbọ̀kọ̀ yẹ pé orúkọ òun bọ́kọ̀ yẹ pé fóònù nọ́mbà òun ẹ̀rí tẹ̀ bá ń gbà kí ni ẹ̀ṣẹ̀ òun kí ni nǹkan tó ń ṣe ó ṣàǹkó máa bọ̀ wẹ́fíà kó wọn fẹ́ ṣá nígbà tó ń dẹ̀dẹ̀ wẹ́fíà gẹ́gẹ́ bí ó ń ṣàlàyé fún mi ó ń ṣe lọ́mú lẹ́tà nǹkan fún un pé tó bá ti lẹ́tà pé tó bá ti. ta ló ń ṣàlàyé bẹ́ẹ̀ fún yín. ìyẹn ọ̀rẹ́ mi yẹn. ok pé tó bá ti pé. ó confirm pé lóòótọ́ òun mú ìyàwó yín lọ sí wẹ́fíà. bẹ́ẹ̀ni. láti lọ ṣe kíni. òye mi nǹkan tó lọ mú ṣe òye mi ara wa náà pé òní láti wẹ́fíà pọ́nìkún wá yọ sí wẹ́fíà gbàtí ó dẹ̀ débẹ̀ ó ní nǹkan pé ọkọ̀ mi lẹ́tà lé lọ́wọ́ ni pé. yan ọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ láti ń gbọ́ ìyẹn ọ̀rẹ́ mi yẹn pé òun kọ́ ìlérí pé ọmọ lẹ́tà lé lọ́wọ́ pé lẹ́tà yìí ọmọ àmọ́ pé ó máa mọ ẹni tí ọmọ àmọ́ lẹ́tà yẹn fún bí wọn kọ́ ṣá gbàtí dẹ̀ dọ́wọ́ rẹ̀ lẹ́ńkọ́ bí nílọ̀lẹ́ jẹ́ ṣá mo kọ̀ máa yẹn kọ̀ wá sí ìwádìí lè kọ́ mi lẹ́tà fún mi ṣé wàá ń ṣàlàyé pé yẹn ọ́fíìsì lòún wà àwọn tẹ̀wọ̀n tó jẹ́ ọ́fíìsì ṣe wà lẹ́gbẹ̀ẹ́ wẹ́ẹ̀fì àwọn tẹ̀wọ̀n pé òun kọ́kọ́ pé ó ṣá pé kó ń gba lẹ́tà pé tó bá ti gba lẹ́tà yẹn òun àti mẹ́ntì òun lẹ́tà yẹn ó wá ní kí n sáyẹn bóyá kọ̀ọ̀ṣì lẹ́tà yẹn ó ṣàṣàlẹ̀ bí wọ́n ní kí n sáyẹ̀nsì. ìyẹn ọ̀rẹ́ yín. ìyẹn ọ̀rẹ́ mi ó ní kí n sáyẹ̀nsì lẹ́tà kan pé òun àmú ẹ̀kọ́ tó kù lọ sí wọn fún wọn ní wẹ́ẹ̀fì pé òun ti mú lé lọ. mo ṣáà wò kí ni kò tẹ́ kó ṣẹlẹ̀ báyìí yẹn pé máa ti mú ọmọbìnrin gbogbo
owó tó mú lábẹ́kẹ́ ó ti mú rìn ní kò sọ máa gba lẹ́tà lọ́wọ́ ẹ̀ mo sáyẹn ṣe everything ìdí mo sáyẹn sí yẹn ó mú dání èyí tó mi sáyẹn ó mú lé lọ́wọ́ wọ́n lọ fún ọ ní èyí tó mo sáyẹn wọn lọ fún ọ feedback pé òun ti fi lẹ́tà fún mi máa gba lẹ́tà lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ̀kan wà lọ́wọ́ ẹ̀. ẹ má bínú ẹ jẹ́ ká ṣe kíní ní pépèpé nígbà tẹ́ lọ wẹ́fíà kí ni ìyàwó yín sọ pé òun fẹ́ ń gbà yẹn tẹ́ lọ wẹ́fíà. ẹ sà nǹkan tó sọ ní wẹ́fíà pé tó mọ́ ní máa gbọ́ ọmọ méjì ọ̀dẹ̀ ní kọ́ ìgbà tó ọmọ náà wà ní skul wọn tó bá ti parí exam pé kó wá sí court gbàmùdé kó wá sí court. ọmọ yẹn ọdún mélòó ló wà ń gbà yẹn nígbà tẹ́ lọ wẹ́fíà tó fi sọ pé òun fẹ́ gbọ́ ọmọ dandan. ọmọ wà ní bí ọdún mẹ́wàá ń gbà yẹn. ìyẹn first born àbí. second born wà ní nǹkan bíi seven to 8. ok ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. wọ́n ṣàánú máa gba ọmọ bí wọn kò ṣàtúnṣe sọ̀rọ̀ mi àmọ́ nǹkan tó bá àwọn sọ ní wẹ́fíà gbàmùdé máa ta máa dé court akọ̀ wẹ́fíà wà ní court jẹ́ ni mo kọ́ ní kí n kọ́ mọ́ ní kọ̀ọ̀bí tó bá ti parí ìsàn kó wá sí court nǹkan bí 6:30 ló ti dé court nǹkan tí mo lè máa gbọ́ pé adájọ́ ti sit ní 6:30. ẹ má jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn síra wọn à ń sọ̀rọ̀ wẹ́fíà ẹ pé ìyàwó lọ sí wẹ́fíà ọ̀rẹ́ yín ló mú lẹ́tà wá wípé wọ́n ní kí òun fún yín lẹ́tà ìyẹn túmọ̀ sí pé ìyàwó yín ti gbé yín lọ sí wẹ́fíà bó o lẹ ti wá dé kóòtù. ẹ̀yìn sà gbàtẹ́ wọ́n pè mí wá sí wẹ́fíà yẹn pé mi. ok gbàtọ́ fún lẹ́tà lọ sí wẹ́fíà ẹ̀yin ò lọ mi lọ sí wẹ́fíà wọ́n wá transfer ẹ̀ sí kóòtù ok. gbàtí máa dé kóòtù yẹn adájọ́ bí lọ pé kí ló dé tí wọ́n fi fún lẹ́tà tí mo bu wá sí wẹ́fíà mo ní mi ò rí lẹ́tà ọ̀kan rárá mo ní lẹ́tà tó wá mú wá lórí kejì gbà mo rí tí mo gbé láti kóòtù yẹn kì í yọjú sí wẹ́fíà wọ́n wá níbo náà mo wà ní skul adájọ́ wá ní kí n kó wọn wá wọn rí pẹ̀lú school form náà kan báyìí adájọ́ rí wọn ní kí n jẹ́ kó parí school kí n jẹ́ kó bá parí exam kí n kó wá sí court gbàtí mi lè kó wá sí court adájọ́ ti sit ìkọ̀ bí sísá mo ti dé court pẹ̀lú àwọn ọmọ. àbájáde ṣe díẹ̀ ní tẹ̀sí yẹn ní kò yé yín pé John pé màdàrú wà ń bẹ̀ ẹ jẹ́ ń wo ọmọ ẹ jẹ́ kí n wo ọmọ yẹn kékeré wọn. second born lélẹ́yà àbí second born lélẹ́yà. tó kí ni nǹkan tẹ́ wá fẹ́ ṣe báyìí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lọ pakọ̀ yẹn pọ̀ kẹ́kọ́ lọ wáyàwó Ẹlẹ́dùà yóò pèsè ìyàwó alálùbáríkà fún yín àkọ́kọ́ nù ẹ gbọ́dọ̀ kọ́kọ́ tètè at 52 years àgbà tí ń dé ẹ kọ́ pàrònú tì ẹ kọ́ lọ wáyàwó náà tí yóò bímọ alálùbáríkà fún yín ọmọ tó bá yín jẹ gbòjẹtọ èmi mọ̀ pé àdúrà gbogbo abiyamọ ayé àdúrà gbogbo àwọn ọmọ Nàìjíríà yóò padà gbà lórí yín tó bá yẹ pé lóòótọ́ lódodo pẹ́yìn lẹ́nu ni àwọn ọmọ yín àwọn ọmọ yóò padà wálé àwọn ọmọ yóò padà wálé ẹ ò ní wókọ ayé dànù àdúrà gbogbo ọmọ Nàìjíríà àdúrà gbogbo àgbáyé àdúrà gbogbo àwọn abiyamọ tòótọ́ àdúrà wọn gbà lẹ́yìn lórí ẹ mọ̀ ronú ẹ jẹ́ apápàpá ẹ fàdúrà tí ẹ wọ́bìnrin tó dáa tó bá yẹ kójọ mọ́tàyẹ̀wò nílé ìwòsàn ẹ lọ ṣe ẹ rí i pé ẹ̀yin àtìyàwó yín ẹ wà dáadáa lálàáfíà tó pé láti lè tún dọ́lọ́mọ láyé ẹ kí lẹ fẹ́ àtọ̀rọ̀ bọ̀ ọmọ Nàìjíríà báyìí. fẹ́ kọ́ mi lọ́wọ́ ni o fẹ́ kọ́ mi lọ́wọ́ àti mi gẹ́tà mi. lọ́nà ṣe pé ẹ fẹ́ tún DNA test ṣe ni àbí. a fẹ́ tún DNA tó bá tún DNA test ògbó tí mo náà lórí àwọn ọmọ pátá báyìí kó ayé tó bá ní kí n ṣe tèmi fẹ́ gba ọgbẹ́. ọ̀nà méjì ni o n tẹ́ sọ ìbáyìí àbí inú kẹ́ tún DNA test ṣe àbí kí alàgbà tí wọ́n pé òun ló lọ́mọ òun gbogbo àwọn owó tẹ̀ ti ná gbogbo bùkátà tẹ̀ ti gbé lórí àwọn ọmọ òun ẹ fẹ́ gbà wọ́n padà ṣùgbọ́n sẹ́yìn rò pé kẹkún yáfẹ́ gbogbo rẹ̀ fi lédùmarè kọ́lọ́hún kí ó ṣèdájọ́ torí iṣẹ́ mi ń wò tó bá yẹ pé DNA test òun tó bá jẹ pé intanẹ̀tì tó ṣe ni mo sì gbàyàn gbọ́ pé wọ́n ní mistake a máa wà ńgbà míì nínú DNA test ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ gbọ́ ọmọ Nàìjíríà tí wọ́n ràn yín lọ́wọ́ tẹ́ ẹ rí DNA test òun tẹ́ ẹ rí tún ṣe tó bá yẹ pé lóòótọ́ náà èkejì náà tó sọ ni pé ẹ̀yin kọ́ lẹ lọ́mọ èmi gbà yín lámàrà wípé ẹ kó yọ̀ǹda gbogbo rẹ̀ fọlọ́hún ẹ fi gbogbo ẹlẹ́ fọlọ́hún tí kì bá ṣe pé kí mọ̀mọ́ gbẹnu yín sọ̀rọ̀ àbí pé ẹni tó wà lọ́kàn yín bá ní kẹ́ lọ faramọ́ lọ́hùn náà kẹ́ fi gbogbo kálẹ̀ pátápátá fọlọ́hún kẹ́ jẹ́ kọ́ lọ́hùn ó ṣèdájọ́ ṣùgbọ́n
bàbá rí ìrànlọ́wọ́ náà pé ká tún díẹ̀ ní tẹ̀ ṣe tó bá kí n tẹ̀ fẹ́ nù tó mọ́kàn yín kó fúyẹ́ tó ọ̀rọ̀ ni ṣùgbọ́n lọ́kàn tèmi ọ̀rọ̀ yìí nǹkan ńlá ni o gbogbo bá jẹ lọ ọgbọ̀n jẹbọ̀ o lè mọ́ jù ní ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà law of karma Ẹlẹ́dùà nìkan ló yé kábíyèsí Elédùmarè kí ló kọ yín lẹ́ẹ̀kan sí. Kúnlé Olúkọ̀yà. ọmọ Jẹ̀bú Òde. ọmọ Jẹ̀bú Òde nìyí alàgbà Kúnlé Olúkọ̀yà ẹ ṣé.